Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, mo kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin brothers mi, gbogbo yín pátápátá ni mo kí láláì yọ ẹnìkankan sílẹ̀. Níbikíbi tí atẹ́gùn ètò yìí bá fẹ́ dé, mo kí yín pé ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàbọ̀ sórí ètò àṣírí lílo ewé àti egbò àwọn bàbá wa. Tẹ́ bá mi wá nǹkan fìdílé, ṣé ẹ ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ètò yìí, mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò tá fi lè fi ṣètọ́jú ara wa. Àwọn nǹkan tí a lè ṣe fúnra wa ni àwọn nǹkan yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á ní oògùn tí wọ́n ti wá mú wá kò tiẹ̀ wá léwé bíi 25 nínú, ọ̀pọ̀ kọ́ loògùn. Kò sígbà tí a bá kó ewé ìjogbo, ewé ìjògbò, ewé ìjògbójògbó ká wá kó papọ̀ mọ́ra wọn kí ó wá pọ̀, ìyẹn kọ́ loògùn. Ewé kan báyìí, àwọn bàbá wa wọ́n fi wo igba àrùn, ọ̀pọ̀ kọ́ loògùn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ní lẹ́ẹ̀kan tán kẹ́ ẹ torí kan. Ẹ̀yin tí ẹ̀ ń share program mi, àkàndá ò ní mú yín lọ́wọ́. Aburú ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Tí mo mú wá fún wa lónìí, iṣẹ́ méjì òun ni mo mú wá fún wa. Iṣẹ́ méjì lẹ́ẹ̀kan ṣoṣo ni mo mú wá fún wa. Ẹ̀yin olólùfẹ́ mi, inú mi ń dùn pé ẹ̀ ń subscribe. Ìyẹn ló ń fún mi láǹfààní àti lè máa wá sórí atẹ́gùn ní gbogbo ìgbà. Ẹ má wá dá subscribe yẹn dúró. Ẹ̀yin tí ẹ tíì subscribe, ẹ dákun mo bẹ̀ yín ni. Torí pé nǹkan pọ̀ lórí ìkànnì yìí, láwọn nǹkan tó sì ṣe wá láǹfààní. Kò ṣe dìgbà tí a bá ṣe mú ẹ̀yà ara èèyàn tí a bá ṣẹ̀ṣẹ̀ ń lò ó ká tó dọlọ́lá láyé. Àwọn tọ̀hún ẹ fi wọ́n sílẹ̀, wọ́n pàdé Ọlọ́run lọ́jọ́ kan. Ẹ má jẹ́ ká wá fira wa ṣeré. Ẹ jẹ́ ká lo àwọn àṣírí táwọn bàbá wa ń lò. Èyí tó bá jẹ́ gbẹ́rẹ́ ni tá a lè sín tí a fi ní bọ́ sọ́wọ́ lọ́wọ́. Ẹ jẹ́ ká sín fáwọn ọmọ wa, ká ṣe fún ìyàwó wa, àtèmi àti yín, a ní bọ́ sọ́wọ́ lọ́wọ́. Ẹlòmíì á ní àrùn kẹ̀, orí òun ò lè gbàbọ̀dè. Bórí ò bá gbàbọ̀dè, ẹran rẹ̀ ńkọ́? Ẹran ò gbàbọ̀dè. Wọ́n ó pa ẹ́, wọ́n ó dẹ̀ lo ẹran ẹ̀, wọ́n ó gé báṣibáṣi. A ní sírìn pẹ̀lú ògo Ọlọ́run. Ṣé rí iṣẹ́ yìí? Iṣẹ́ yìí pín sí ọ̀nà méjì. Àwọn nǹkan tá a dẹ̀ máa tí a fẹ́ lò yìí, nǹkan tí ò ná wa wàhálà ni. Iṣẹ́ ìpara ẹ̀yọ́nú, iṣẹ́ ìpara fún àwọn ọ̀tá wa. Ẹ rí pé ọ̀nà méjì ló pín sí. Ìpara ẹ̀yọ́nú àti ìpara fún àwọn ọ̀tá wa. Tí a bá lè ṣe iṣẹ́ yìí, ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Kí la wá lọ wá fún ti ìpara fún àwọn ọ̀tá wa? Gbogbo ibikíbi, ṣé ẹ mọ̀ pé kò síbi tí ò sọ́tá. Ọ̀tá ibiṣẹ́, ọ̀tá àdúgbò, Ọlọ́run á gbé wa lékè, á fún wa ní ìṣẹ́gun ọ̀tá. Wọ́n pe kinní kan ní ọ̀pọ̀lọ́. Èyí tí mo mú wá fún wa lónìí náà ni mo ń sọ̀rọ̀ yìí fún yín o. Ọ̀nà méjì ni o. Ọ̀nà àkọ́kọ́ ni mo fẹ́ sọ yìí. Wọ́n pe kinní kan ní ọ̀pọ̀lọ́. Ẹ̀yin tí ò bá kí ń ṣe elédè wa, tẹ́ ẹ bá mọ̀ túmọ̀ ohun tí wọ́n ń pè ní ọ̀pọ̀lọ́, tẹ́ ẹ bá gbọ́ Yorùbá dáadáa, ẹ̀yin tí ẹ̀ ń ṣe Yorùbá, àmọ́ ẹ gbọ́. Tẹ́ ẹ bá mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ọ̀pọ̀lọ́, ọ̀pọ̀lọ́ ni wọ́n ń pè ní frog. Tó ti yé yín? Ọ̀pọ̀lọ́ yìí, èyí tí mọ́tò bá pa, bá rí lójú ọ̀nà, mọ́tò lè ti tẹ̀ mọ́lẹ̀ kó ti gbẹ. Oògùn ni o, má fi ṣeré o. Mú un, má jẹ́ kójú tì ẹ́. Mú un, tọ́jú ẹ̀ síbi kan, mú lọ sílé, kò jù báyìí náà lọ. Ọ̀pọ̀lọ́ yẹn jẹ́ ká lọ̀ kó kúnná dáadáa. Ìyẹn fún iṣẹ́ ọ̀tá. Tó ti kúnná, kó kúnná, ẹ jẹ́ ká fi nǹkan a lè fi kù ú.
cream tó bá wù ẹ́ lọ rà dá sí i. Ẹlòmíì máa wò pé kò jù bá náà lọ, ẹnu ọ̀pọ̀lọ́ lásán. Má fojú dì í. Àìfojú di oògùn tó ń jẹ́ òpọ̀ ní tá bàbá wa ń lò ní. Ní tá bàbá wa ń lò ni mò ń fi kalẹ̀ fún yín yìí. Ẹ dà sínú cream, àtọmọ àtìyàwó àtọkọ. Ẹ máa fi wẹ̀, ẹ máa fi para tẹ́ bá wẹ̀ tán. Tẹ́ bá ti wẹ̀ tán, ẹ máa fi cream yẹn para. Ọlọ́run á fún wa ní ìṣẹ́gun ọ̀tá. Ọ̀tá tó bá fẹ́ gbèrò aburú sí wa, mọ́tò ni ó pa á. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, kò jù bá ń lọ. Ṣé rí ìpara ẹlẹ́ẹ̀kejì, ìpara ẹ̀yọ́nú ni. Kí la máa lọ wá fún ìpara ẹ̀yọ́nú yìí? Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yẹn, àwọn kan tí ò bá yé yín. Ẹ béèrè béèrè. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì, èyíkéyìí tá bá wò jẹ́, dákun, mo bẹ̀ ẹ́ ni. Bá mi share ẹ̀, á jẹ́ fún ẹbí idán, á là fún ẹbí òrùn. Ẹ ká lọ wá fún ẹlẹ́ẹ̀kejì, ẹ̀yọ́nú ni mo fẹ́ sọ yìí o. Àkọ́kọ́ ti parí, ẹlẹ́ẹ̀kejì ni mo mẹ́nu bà yìí. Ìpara ẹ̀yọ́nú. Bá mi lọ wá orí olóńgbò kan tá mọ̀ sí mùsù. Ẹ mọ̀ tán pè ní mùsù. Ológìnní. Orí ológìnní kan, orí mùsù tàbí olóńgbò. Tó nírun. Tó ti yé yín? Orí olóńgbò tó nírun ẹyọ kan. Ẹ jẹ́ ká jó pẹ̀lú odidi atare kan. Ìyẹn fún iṣẹ́ àánú ni o. Iṣẹ́ ẹ̀yọ́nú, ẹ má bínú. Ìpara ẹ̀yọ́nú. Orí olóńgbò tó pé, tó nírun, ẹ jó pẹ̀lú odidi atare kan. Tó bá ti wá fẹ́ẹ̀ jó tán, tó ti fẹ́ẹ̀ jó tán ni o, àbí tó ti jó. A wá fi ìyẹ́ agbe ẹyọ kan, a fi sí. Ìyẹ́ agbe ẹyọ kan, a fi sí. Àti ìyẹ́ àlùkò. Ìyẹ́ agbe kan, ìyẹ́ àlùkò kan. Ẹ jẹ́ ká jù sínú ẹ̀. Tó ti jó, ẹ jẹ́ ká lọ̀. Ẹ jẹ́ ká fi nǹkan kù ú. Ó di ẹbu. Cream tó bá wù wá, ẹ jẹ́ ká dà sí. Ìpara ẹ̀yọ́nú àwọn àgbà ni. Ẹ̀yọ́nú, ìpara ẹ̀yọ́nú Ọlọ́run. Ìpara ẹ̀yọ́nú Ọlọ́run. Ìpara ẹ̀yọ́nú àwọn mọ̀pó Ọlọ́run. Wọ́n ní tá bá ń lo iṣẹ́ yìí, ayé ó máa yọ́nú sí wa. Wọ́n máa fi nǹkan rere, wọ́n máa fi lọ̀ wá. Wọ́n máa fi nǹkan rere lọ̀ wá. Àkọ́kọ́ ni ọ̀tá. Ọ̀tá, mọ́tò ni ó pa á. Ọ̀tá mi ò ní yà fọ́kọ̀, apé ọyọ ni ó kọ lẹ́sẹ̀. Tó ti yé yín? Mọ́tò ni ó pa ọ̀tá wa tá bá ń lo iṣẹ́ yìí. Ẹ má wá gbàgbé láti subscribe sórí ìkànnì yẹn. Bá mi share program yẹn, àwọn nǹkan tí ò bá yé yín. Ẹ lè béèrè béèrè lórí ẹ̀. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì, àfáà. Dákun bá mi share iṣẹ́ yìí kó lè jẹ́ fún ẹ. Bákan náà, a ní àwọn iṣẹ́ àánú tó jẹ́ perfume àánú fẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ sí. Kékeré wà, ní ńlá wà. Perfume àánú, òun náà ni ẹ ń wò yìí ní ọwọ́ mi. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí. Iṣẹ́ atúdè náà, ọṣẹ ti wà nílẹ̀. Ọṣẹ atúdè ó wà nílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Èyí tí a lè fi wẹ̀ ní odò, tá lè fi wẹ̀ ní ó pọ̀ nílẹ̀. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí, ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi. A lè ní àwọn àgbo tó ṣiṣẹ́ fún tọkùnrin, tobìnrin. Àgbo ìdákọ́lẹ̀ ni o, alẹ́ ni o, ọ̀pá ẹ̀yìn ó wà níbí. Ó wà níbí, ó wà níbí. Oríṣiríṣi a ní ní lẹ́jẹ̀wọ̀n. Ẹ béèrè fún tiyín. Hospital tá lè bá yín gbé lọ. DHL, bí tẹ́ bá wà, iṣẹ́ yín ó kàn yín lára. Ọṣẹ lẹ bá fẹ́ ni, ọṣẹ ẹ̀yọ́nú ni, ọṣẹ gbá, ọṣẹ gbogbo tẹ́ bá fẹ́, ẹ pè. Níbi tẹ́ bá wà káàkiri àgbáyé, iṣẹ́ yín yóò kàn yín ní ara.
ẹ má wá gbàgbé láti bá mi subscribe. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Azeez Abolade. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, bẹ́ẹ̀ ni etí tí ẹ fi ń gbọ́ mi sí náà níbi. Gbogbo ayé ò ní gbogbo àjò, aburú kéré ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Ìbànújẹ́ kò ní jẹ́ ìpín yín, kò ní jẹ́ ìpín mi náà. Gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá mi subscribe torí pé nǹkan pọ̀ lórí ètò yìí, nǹkan pọ̀ lórí ètò yìí, nǹkan pọ̀ lórí ètò yìí. A ní ìbàdàn lórí ètò. Bá dìgbà míì, màá tún mi ní tó tún yàtọ̀ sí eléyìí wá. Ire o, ó dìgbà kan náà.